A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC ti ń gbáradì fún ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí yóò bẹ̀rẹ̀ ní Ọjọ́rú ọ̀sẹ̀ yìí láti fi ẹ̀hónú wọn hàn sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Nínú àtẹ̀jáde ni àjọ NLC ti rọ àwọn ará ìlú láti darapọ̀ mọ́ wọn ní Unity Fountain ìlú Àbújá ní Ọjọ́rú ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí láago 7 òwúrọ̀. Wọ́n ní kò sí ní ibì kankan lágbàáyé tí ìjọba yóò ti ṣe àyọkúrò ìrànwọ́ láì kọ́kọ́ ṣètò ohun amáyédẹrùn. Wọ́n ní kí ìjọba àpapọ̀ dá sẹ̀ríà fún àwọn tí wọ́n ń kó owó ìrànwọ́ epo jẹ yálà tí wọ́n fi ń fi ìyà jẹ mẹ̀kúnnù. Wọ́n ní ó ṣe pàtàkì kí ìjọba tètè ṣe àtúnṣe ibi ìfọpo kí èyí lè mú ìrọ̀rùn bá epo lílò. Àjọ NLC tẹ̀síwájú wípé àwọn fẹ́ kí ìjọba àpapọ̀ dá gbogbo òfin tí ó ń fi ìyà jẹ mẹ̀kúnnù padà. Bákan náà, kí wọ́n san àjẹ́lẹ̀ owó oṣù àwọn àjọ olùkọ́ iléèwé gíga ASUU. Síwájú ìpàdé tí yóò wáyé lónìí ọjọ́ Ajé àti ìyanṣẹ́lódì tí yóò bẹ̀rẹ̀ ní Ọjọ́rú, àjọ òṣìṣẹ́ ní ìjọba Bọ́lá Tinubu fi ẹ̀mí àwọn ará ìlú ṣeré nígbà tí wọ́n ké sí ìjọba láti mú ọ̀rọ̀ àjọ òṣìṣẹ́ lọ́kùnkúndùn. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá, akápò àjọ NLC Hakeem Ambali ṣe àkàwé bí ìjọba ṣe dá ìpàdé tí ó yẹ kí ó wáyé ní ọjọ́ Ẹtì nù. Ìpàdé pẹ̀lú àwọn adarí àjọ NLC ní ilé agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni àjọ ECOWAS àti adarí orílẹ̀-èdè fi ìkìlọ̀ ọlọ́jọ́ 7 ránṣẹ́ sí iléeṣẹ́ ológun ilẹ̀ Niger láti yọ̀ǹda ààrẹ adìbòyàn Mohamed Bazoum kí wọ́n sì dá a padà gẹ́gẹ́ bí ojúlówó olórí ìpínlẹ̀ àti ìjọba ilẹ̀ Niger. Ṣùgbọ́n ní kíákíá ni putschist ilẹ̀ Niger dá a padà wípé kò sí ohun tí ó jọ bẹ́ẹ̀. Wọ́n ní àwọn fẹ́ rán àjọ ECOWAS àti àwọn alágbọ̀rọ̀ndù yòókù létí lẹ́ẹ̀kan sí i wípé àwọn ti ṣetán láti dúró ṣinṣin pẹ̀lú ìpinnu àti jà fún ilẹ̀ wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ ààrẹ ni wọ́n fi Bazoum sínú àhámọ́ kí wọ́n tó wá kéde ológun Abdurrahman Chiani gẹ́gẹ́ bí adarí tuntun. Chiani tí í ṣe adarí àwọn ẹ̀ṣọ́ ológun láti ọdún 2011 wá sọ wípé òun ti di ààrẹ ilé ìgbìmọ̀ fún alámòjútó ilẹ̀ wọn. Bákan náà ni iléeṣẹ́ ológun fi ìkìlọ̀ ránṣẹ́ sí àtúbọ̀tán ológun tí ó bá dá sí i láti ilẹ̀ òkèèrè. Wọ́n ní èyí lè fa ìtàjẹ̀sílẹ̀ àti ìdàrúdàpọ̀ fún àwọn ará ilẹ̀ Niger. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olóyè nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, Sínátọ̀ Adéṣeyẹ Ògúnlẹ̀wẹ̀ ti sọ wípé ìfàkalẹ̀ gómìnà àtijọ́ fún ìpínlẹ̀ Rivers Nyesom Wike fún ipò mínísítà jẹ́ ìsanpadà compensation fún ipa tí ó kó nínú àṣeyọrí ìdìbò ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò ààrẹ tí ó kọjá. Ògúnlẹ̀wẹ̀ sọ eléyìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ní àná ọjọ́ Àìkú. Bí a kò bá gbàgbé wípé Wike tí ó ṣe sáà méjì gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party PDP ni ó tún ṣiṣẹ́ fún Tinubu níbi ìdìbò ààrẹ tí ó kọjá lẹ́yìn tí ó yapa kúrò nínú iṣẹ́ adarí ẹgbẹ́ òṣèlú PDP. Orúkọ Wike wà lára àkọọ́lẹ̀ orúkọ tí Tinubu fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, Ògúnlẹ̀wẹ̀ ní gómìnà àná fún ìpínlẹ̀ Rivers lẹ́tọ̀ọ́ sí ipò yìí. Ó ní kì í ṣe Wike nìkan ni ó lẹ́tọ̀ọ́ sí ipò yìí nítorí òun nìkan kọ́ ni ó ṣiṣẹ́ fún àṣeyọrí Tinubu. Ògúnlẹ̀wẹ̀ tẹ̀síwájú wípé àwọn èèyàn bíi gómìnà àná Dave Umahi àti Nasir El-Rufai náà lẹ́tọ̀ọ́ sí ìyànsípò gẹ́gẹ́ bí iṣẹ́ àtẹ̀yìnwá wọn. Ó wá ṣe ìkìlọ̀ fún àwọn tí orúkọ wọn wọ ìwé yìí láti gbáradì fún iṣẹ́ nítorí Tinubu kò ní fi àyè gba rẹ́dẹrẹ̀dẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ Chima Sentus Nweze ti ilé-ẹjọ́ gíga jùlọ the Supreme Court
àti adájọ́ Peter Umok Malong láti Ilé-ẹjọ́ Gíga Federal High Court ni a gbọ́ wípé wọ́n jáláìsí ní ọjọ́ kan náà, 30 oṣù yìí. Agbẹnusọ fún Ilé-ẹjọ́ tó ga jùlọ, Dókítà Festus Akande, ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ láìpẹ́ yìí. Nínú àtẹ̀jáde ni Akọ̀wé àgbà fún Ilé-ẹjọ́ Gíga Hassan Sulaiman náà ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé lóòótọ́ ni adájọ́ Malong ti jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ ní ìlú Àbújá. Ẹgbẹ́ àjọ àwọn agbẹjọ́rò Nigerian Bar Association (NBA) fi ìyàlẹ́nu wọn hàn sí ikú adájọ́ Nweze nínú àtẹ̀jáde akọ̀wé ẹgbẹ́ Akorede Lawal. Ààrẹ ẹgbẹ́ NBA, àgbà amòfin Yakubu Maikyau fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìyàlẹ́nu ikú adájọ́ Nweze nígbà tí ó ṣe àpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni àwòkọ́ṣe tí ó jẹ́ akíkanjú àti òṣìṣẹ́ takuntakun. Bákan náà ni wọ́n fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí Adájọ́ Àgbà Káyọ̀dé Ariwoola, gbogbo òṣìṣẹ́ ẹ̀ka ìdájọ́ orílẹ̀-èdè, ìjọba àpapọ̀, ará ìlú Enugu, ẹbí àti ọ̀rẹ́ olóògbé lórí ikú rẹ̀. Wọ́n wá gbà á ládùúrà kí Ọlọ́run tu ẹbí àti ọ̀rẹ́ nínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kò dín ní èèyàn 54 (54) tí ó ti gbẹ́mìí mì nínú ìdúgbàmù àdó olóró tí ó wáyé níbi ìpéjọpọ̀ ìta gbangba àwọn olóṣèlú tí ẹgbẹ́ òṣèlú Mùsùlùmí ṣe àgbékalẹ̀ rẹ̀ ní àríwá ìwọ̀-oòrùn Pakistan ní àná ọjọ́ Àìkú. Igbákejì ọ̀gá ọlọ́pàá yányán fún orílẹ̀-èdè Pakistan, Shaukat Abbas, sọ wípé 12 nínú àwọn tí ó jáláìsí ni wọ́n jẹ́ ọmọ ọdún 12 wá sí ìsàlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn CNN, àwọn tí ó farapa lé ní 100 níbi ìpéjọpọ̀ tí ó wáyé ní ìlú Kar, agbègbè Baiju, nítòsí ẹnu ibodè Afghanistan. Àwọn ọlọ́pàá ìlú sọ wípé nítòsí ìtàgé ìpéjọpọ̀ ọ̀hún ni àdó olóró náà ti dún. Ilé-iṣẹ́ ìròyìn CNN jẹ́ kó di mímọ̀ wípé olórí orílẹ̀-èdè Shehbaz Sharif kọ̀rọ̀ ojú sí ìdúgbàmù yìí. Nínú àtẹ̀jáde tí ó gbé síta, ó ní ìwádìí yóò bẹ̀rẹ̀ láìpẹ́ nítorí adarí ti béèrè fún àkọọ́lẹ̀ láti ọ̀dọ̀ Mínísítà Abẹ́nú Rana Sanaullah àti ìjọba Khyber Pakhtunkhwa. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé ó lé ní 500 èrò tí ó wà níbi ìpéjọpọ̀ ọ̀hún kí àdó olóró náà tó dún mọ́ wọn lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà Super Falcons ti ṣe àṣekágbá ìdíje onípele 16 tí ó ń lọ lọ́wọ́ nínú Ife Àgbáyé 2023 Women's World Cup ní ilẹ̀ Australia àti New Zealand lẹ́yìn tí wọ́n gbá ọ̀mì goalless draw pẹ̀lú ilẹ̀ Ireland ní ọjọ́ Ajé òní. Àbájáde èsì yìí ni ó sọ ilẹ̀ Áfíríkà di olùyege jùlọ fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú bí wọ́n ṣe parí ìpele yìí láìkọsẹ̀. Ilẹ̀ Canada ni Super Falcons kọ́kọ́ bá gbá ọ̀mì, lẹ́yìn náà ni 3-2 pẹ̀lú ikọ̀ Australia. Èyí jẹ́ ìgbà kẹta nínú gbogbo ìkópa Super Falcons nínú Ife Àgbáyé tí yóò kọjá sí ìpele ànàjálẹ́tì fún Ife Àgbáyé. Ìgbà àkọ́kọ́ wáyé ní ọdún 1999 nígbà tí ẹlẹ́ẹ̀kejì wáyé ní ọdún 2003. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.